mi lóhùn ìwọ lọ sọ̀rọ̀ níjọ́ Friday àbálìjànú bismillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salaam wa barakatuh. Mo kí gbogbo èèyàn tó ń gbọ́ mi lórí ẹ̀rọ Kọ́kọ́rọ́ Alátẹ. Mo fi Ọlọ́run bá tó dá mi tó ní èmi mo fi búra kì í ṣe èmi ni mo sọ̀rọ̀ bọ̀ ohùn mi ni àlùjànnú yẹn gbà sọ̀rọ̀. Tòun tàtẹ́ ni tẹ̀tẹ̀ gbogbo. Kí lorúkọ rẹ? Anna ti ló kọ mi. Ó fẹ́ ìwòsàn ni àbọ̀ fẹ́ ṣe drama? Wàhálà ìwòsàn ni mo fẹ́. Kò rọrùn láti rí ìwòsàn nínú rọ́ o. Bẹ́ẹ̀ni. Ìyálà ìyá arọ́ ló ń pa. I put it to you wípé conspiracy ni. Mo mọ tí wọ́n ń pè lálìjànú. Mo mọ gbọ́n pa ẹ̀. Àwọn àfáà wa tí wọ́n bá sọ tọ́lọ́ bá sọ̀rọ̀ nínú Al-Qur'an yóò sọ̀rọ̀ èèyàn yóò sọ tàlìjànú yóò sọ̀rọ̀ èèyàn yóò sọ tàlìjànú àfáà lọ́kọ rẹ̀. Ó dùn mí tá àfáà yẹn ọ̀wá lónìí bí wọ́n ṣe dáa tó mo rí conspiracy. Tẹ̀tẹ̀ gbogbo abòǹde lọ. Àjànú bá ń sọ̀rọ̀ jáde nínú rẹ̀ tá a wà ń bí torí ẹnìkankan ò dìde àjànú eré ni àjànú fíìmù sọ́ọ̀mù àwọn àjànú tí wọ́n máa ń lò nínú fíìmù ilẹ̀ sọ̀rọ̀ àjànú fíìmù ló lò kì í ṣàjànú gangan. Number 1 nìyẹn o. Number 2 ohun àlìjànú kì í dún bó èèyàn ṣe é dún kò ní dún bó ṣe dún kódà ìmídélé làwọn èèyàn mọ̀ wípé nǹkan bẹ̀rẹ̀ lára ọmọbìnrin lóòótọ́ kọjọ́ ọmọ kékeré làlìjànú wọnú ẹ̀ tó wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ bí ìgbà tí sọ́mọ̀ fẹ́ ya bọ́ọ̀lẹ̀ ni. My sister àlìjànú tó bá kú at the age of 1000 ó sán kú ni wọ́n mọ̀ sunkún lé wọn ni pé ó kú o ọmọ kékeré kú ni àlìjànú bá kú at the age of 1000. Number 2 nìyẹn o. Number 3 àlìjànú kò lè fẹ́ sọ̀rọ̀ láyé kọ́ mọ fún mi respect pàlájì yóò ní ìwọ Oríyọmí ọmọ lágbájá ọmọ lágbájá ọmọ lágbájá yóò ka ìrandíran mi yóò mọ ká lọ ìtẹ́mi gan ọmọ nù ràn mí yóò mọ sọ ìtẹ́gbẹ̀ lálìjànú nù àlìjànú ò ní pàfà àtọ́jọ́kọ̀ tí ọlábù yóò là mọ́lẹ̀ ni. My dear sister já tọ́jú ẹ kọ́ lálàáfíà àlìjànú kọ́ ló sọ̀rọ̀ nú ẹ o ìwọ lọ sọ̀rọ̀ níjọ́ Friday. Ẹ̀sùn mọ́wájú ṣé ẹ rí pé ẹ ti bayé jẹ́ ṣé ẹ rí pé ẹ ti túbi tíran ṣé ẹ rí pé ẹ ti fọ́kà ẹ ti bá sáré jẹ́ ẹ̀yin lẹ fa gbogbo ń tó ṣẹlẹ̀ yìí ẹ̀yin lẹ gbé àlìjànú èké wá ẹ̀yin lẹ gbé àlìjànú ẹ̀tàn wá látàrí ibi tẹ́yin kù sí tẹ́ ẹ lè tún ṣe. Abòǹde lọ́rùn ṣàlàyé. bí ọba faramọ́ ìrìn àrìnsọ́nu ní kóbìnrin ọlọ́ọ̀rẹ́ mọ̀ yẹn ná Number 1 ni. Number 2 ẹ lọ́kọ mi níwọ̀n ìgbà tẹ́ ẹ lọ́kọ mi ìdí sí i ọkọ yín náà ló jókòó yìí ó sì lọ bá àfáà yẹn pé òun ọ̀fẹ́ kẹ́ ẹ máa lọ ọbẹ̀ mọ́ ẹ stop láti máa lọ ọbẹ̀. Number 3 ìta ti ṣe tó tiẹ̀ burú jù tí mo fi ní wọ́n pè yín wá lónìí ni pé nítorí pé bàbá bá ọmọ wí ẹ wá sọ pé kì í sọmọ rẹ̀ mọ́ màmá kílẹ̀ rò débi yẹn gẹ́gẹ́gẹ́ ẹ bring the controversy to the paternity of those children ẹ bring the controversy sínú ayé wọn ẹ ní bàbá ìkọ́ ló bí yín o àwọn ọmọ tó ń bẹ̀rẹ̀ yẹn sọ ọmọ rẹ o mo ti kọ́ ọmọ lọ fọ́lọ́mọ ta lọ lọ́mọ tẹ́ ẹ kọ́ ọmọ lọ fún ṣé ṣéwù lọ lọ́mọ tẹ́ ẹ kọ́ ọmọ lọ fún ni àbọ́kùnrin mi wà ń bò mí tẹ́ ẹ lọ kọ́ ọmọ fún. I want you to talk on that. Mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ fún wa kí ni ẹrù débẹ̀ bí èèyàn bá tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ sọ́mọ àbọ̀ fẹ́ sọ̀rọ̀ sọ́kọ tó fẹ́ bínú tí ń jà tíjà ń bẹ̀rẹ̀ lọ́wọ́ ó ní àwọn ọ̀rọ̀ kan tó gbọ́dọ̀ mọ tẹnu èèyàn jáde tí ó jẹ́ pé ọ̀rọ̀ yẹn kò ní bàjẹ́ ju nǹkan tó fa ọ̀rọ̀ yẹn gangan lọ mọ̀mọ́ kí ni ẹrù débẹ̀. Ẹ kálẹ̀ gbogbo ọmọ Nàìjíríà mo kí gbogbo òṣìṣẹ́ iléeṣẹ́ Alhaji Oríyọmí Àmúsàtì àpàdà sí bú kéré tóbi Ọlọ́run ní jẹ́ kó bá yín gbogbo ń tẹ́ wí mo gbà bẹ́ẹ̀ lóòótọ́ àmọ́ n tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni pé ó fẹ́ na àwọn ọmọ ń pa níjọ́ náà ni àwọn ará àdúgbò fi pè mí torí mi ìkúkú sí ń bẹ̀ ń lọ jẹ́ kí n sọ bẹ́ẹ̀ mi ìlọ́kọ mi òun náà ni mo fẹ́ òun náà mo sì bí àwọn ọmọ fún o ṣùgbọ́n láti rescue ẹ̀mí àwọn ọmọ yẹn ni mo fi wí bẹ́ẹ̀ o lẹ́yìn ìgbà yẹn wọ́n sì ti pè wá tí wọ́n sì ti bá wa sọ tí mo ti kúnlẹ̀ tí mo ti bẹ̀ wípé kó má bínú kó tó di ipò sọ níbí yìí kó foríjì mi. àjẹpọ̀ ó ń tì ń dùn wọn lè foríjì àwọn ṣe tó dénú yín bẹ́ẹ̀ sì sọ báwọn. bẹ́ẹ̀ ni sà. kò dénú Alhaji. ẹ̀sùn máa jù bàbá. salamu aleykum. wa aleykum salaam wa rahmatullahi. lọ́wọ́ níjọ́ bàjẹ́ Oríyọmí ẹ̀ ní sọnù láíláí gbogbo nǹkan níyìn ò ní bàjẹ́ àjèjì tí ó wọnú lẹ́yìn tí ó balẹ̀ yín jẹ́ Ọlọ́run níjọ́ wọ bẹ̀ kọ́ sí màlákùwò ló balẹ̀ jẹ́. ta ni tún jẹ́ bẹ́ẹ̀. ṣéhù rẹ̀ tó wá bí ó tuntun ń sọ fún yín
níwájú yín mo wà tí èyí ń wò mí tí mò ń wò yín ó dùn mí pé èpè wa lálẹ́ yìí Kọ́símù Alákùfò òun ló balẹ̀ jẹ́ o. ṣé o bàbá. bẹ́ẹ̀ ni. ẹ sọ wípé kí wọ́n má dà kọ wò sí ò bàbá mọ́. mo tún ń dárúkọ rẹ̀ lálẹ́ kó tún wá kó wá pàdé. ẹbí wọn léèrè pé ọdún wo ni mo mọ sí ò bàbá o. kó dákẹ́ kí n sọ̀rọ̀ ni. kó dákẹ́ ni. mo ti sọ fún wọn. ìyàwó tí mo ti fẹ́ for the past 24 years ṣé mi ní mọ̀ ìṣe rẹ ni. 24 years. yes 24 years tí mo ti fẹ́ ni ìjọ tó ti gba ṣé ìwọ́nú ilé ní gbogbo ẹ̀ tí ń dàrú tẹ̀ mo sọ níjẹ̀ ìdógún mo tún sọ ní ìjọ Friday mo tún sọ lónìí tó ti eyín ìjọ ti dé tó ti sọ fún mi pé èmi ò iṣẹ́ ọkọ òun mo ti mọ̀ pé nǹkan ti dé mo dẹ̀ mọ́rú ìgbésẹ̀ tí ìyá ti gbé pẹ̀lú mi àánú Ọlọ́run mo rí gbà ọ́ bí láìlẹ̀ azimi. gíláàsì táyì náà fi wo kádàrá àwọn ọmọ ńkọ́. gíláàsì wo ni sáfà wà bá mi inú ilé pé mo ní gíláàsì kí mo ní ẹ lọ ṣe ń jọ náà. ẹbọ ọmọ yín náà lọ wá ẹ ti kó gíláàsì kú òun ilé mi. òun náà nǹkan ètò jẹ́gbọ̀n wọn àfa nǹkan àtọwọn àti Farouk tó dúró yìí mo ní kó lọ wọnú ilé ẹ má jẹ́ ǹdìdé kú òun bí mo ti ń ṣàdúrà lọ́wọ́ yìí ẹyẹ tètè lè máa tú gbogbo ẹ̀. ẹbí wọlé àwọn ni wọ́n dúró yìí sí wọ́n rí nǹkan kan ni. ṣéwù ní ti ń purọ́ fún ṣéwù purọ́ fún pé ìgbà mo fẹ́ ṣe wedding fọmọ ilé pé wọn ò gbọ́dọ̀ sọ 10 kọ́bọ̀ wọn gbọ́dọ̀ ná bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ̀gbọ́n rẹ̀ tí ń bẹ ní kiri òun gbọ́ program yìí lọ́wọ́lọ́wọ́ báyìí tí mo fi ṣe gbọ́ nǹkan tí mo fi ṣe wedding fún nìka ọmọ mi àkọ́bí mi kíyàwó wọn á máa sọ fún mi pé wọn ò ní sísì ńgbà wàá dágbìrì gbòdó tó wà ń sọ pé wọ́n sọ pé kinní kan àáfà ọ̀rẹ́ mi nídìí iwájú rẹ̀ ló ti wọ́n kúlẹ̀ ìjọ náà pé ńgbà wọn lọ fún un ní list lọ́ fi sọ pé òun ò ní owó lọ́ni kí ni dákò kí ni kan ìyàwó mi wọnú ilé o àáfà sọ fún un pé kí n bá ra aṣọ fún kó má gbà o àáfà sọ fún un pé tí n bá fún un lówó kó má gbà o àáfà sọ fún un pé kó má tún lè mú fọjọ́ mẹ́jọ o tí ò sì ní 5 naira láti fi sílẹ̀ fún àwọn ọmọ ìpé kí wọ́n ti fi lé ògì. torí ìyún lẹ fi ẹwà ní ṣé wọn kì í ṣe ní ibi. ṣé ò ṣe ní ibi o. ṣé ó ti yé eyín nìsín gbogbo wàhálà yìí mo ti ṣe tó ń pẹ́ àwọn evidence wà lóríṣiríṣiríṣiríṣi màá fún un 100 èèyàn 2 sí 3 nísìn tẹ́wàá pè wọ́n nísìn kí wọ́n pè yín. bàbá ṣe ti mọ̀ pé àwọn yín ṣàjẹ́. èmi ò lè sáré yẹn o. kì í ṣe kìíní kì í ṣe kejì. èmi ò lè sọ o torí láti ìgbà tó ti tú kúrò nínú ilé ọ̀dọ̀ mi ní ló sọ pé àjẹ́ tàbí àjẹ́ kọ́ ọ. nígbà tó wà nínú ilé yín ṣàjẹ́ ni. kì í ṣàjẹ́ nígbà tó wà nínú ilé mi. ìyàwó yín ṣàjẹ́ ni. ẹ jọ Alhaji. báyìí láìkì ṣé òjò kọ mi lọ. ẹ̀yin kọ́ bàbá. ṣé omi ní tí mo gbọ́wọ́ lọ́wọ́ wọn mi láìkì wọn jọ kọ mi lọ. èmi mo fọwọ́ sí. ẹ ní sùúrù. àbí àtòrí àbújá rẹ mo ní ṣé mi mo fọwọ́ sí. Alhaji ṣe rí ìbéèrè tẹ́ bá ń bi wọ́n ni pé mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ Saida nísìn ó ti lé 15 years. irọ́ lọ pa. mi ì tí ì mọ ṣéun gbogbo ìgbà yẹn o tí mo ti bẹ̀rẹ̀ o mo mọ ṣéun ní ìsìn ẹbí ọ́n léèrè pọ̀dún wo ni ọdún wo lèmi àti wọ́n gbọ́ ni mo kúrò nílé tí wọ́n fi wọ́n dákọ ṣéun torí páwọn náà ti náwó tí wọ́n ti ṣe gbogbo ẹ̀ tí ọ̀ràn. sọ́rọ̀ ògùn lọkọ yín ni. ọlọ́gùn ni tòró ń dàlejò lóhùn ó náà ń lu ọtí ó sì ń jóṣẹ́. ó ń dàlejò lóhùn. ó náà ń dàlejò lóhùn ó ń lu ọtí ó sì ń jóṣẹ́. láti fi cover àti ṣéwù. ọkàn dẹmọ wípé òun èlò nǹkan ni ó ń lo nǹkan ó ń dàlejò lóhùn jóṣẹ́ èmi ò sọ pé báyọ̀ ságùn tàbí kò ságùn o ṣùgbọ́n aláàlá ọlọ́run lọ́mọ tó pamọ́ kọ́ mọ̀ sọ pé ṣéwù ni mọ́ ṣéwù kí n tó dọ́dọ̀ ṣéwù mo ti kọ́kọ́ ní ṣéwù kan tí mo ti kọ́kọ́ wà lọ́dọ̀ wọn nígbà tí mò ń ṣiṣẹ́ Saida wọn ni wọ́n fi ìjọ lélẹ̀ fún mi kọ́mọ ọmọ kékeré kan kọ́kọ́ gùnkè lọ́dọ̀ mi mọ̀ ṣéwù gbà náà o. òkè ibológun. tó gun òkè ẹ̀mí nígbà yẹn ṣéwù ìyìn sí ìmọ̀ ṣéwù o tó ní ọ̀dánù ilé ìhun rú o ní gbogbo ìgbà yẹn o kì í ṣe ṣéwù lọ́dánù ilé mi rú o ọmọ mọ̀ fẹ́ báwọn ló kọjá kó sì má báwọn ló kọjá kì í ṣe ṣéwù lọ́dánù ilé mi rú. kí ló mú yín kúrò lọ́dọ̀ ṣéwù tẹ́ kọ́kọ́ mọ̀ yẹn. àwọn gẹ́gẹ́ náà ló mú mi kúrò bẹ́ẹ̀ ẹ ṣeun iṣẹ́ télọ̀ ni mo kọ́ iṣẹ́ télọ̀ ni mo kọ́. jọ́ọ̀nù Kàsálí ẹ dúró náà wọ́n ti yẹn wọ́ sí jọ́ọ̀nù wo kíní rẹ̀. àbòǹdè lọ́rùn ṣàlàyé. iṣẹ́ télọ̀ ni mo kọ́ látàárọ̀ ọjọ́ tí n bá wá ń ṣiṣẹ́ báyà ọkùnrin ra aṣọ fọ́mọ rẹ̀ tó wá gbé aṣọ yẹn wá sí ṣọ́ọ̀bù wípé àwọn ọmọ òun ní kí n bóun wọ̀n wọ́n tọkọ mi bá dé tó bá bá wọn
yóò lù mí nílé bíi kí n kú ni títí tó fi já sí pé wọ́n dojú sẹ́ǹrú. tọkùnrin bá gbà sọ wá. bẹ́ẹ̀ ni pé báyọ̀ kọ́ àwọn ọmọ rẹ̀ ó ra aṣọ wá aṣọ báyà aṣọ ọdún tàbí aṣọ skul tó wá mọ́ àwọn ọmọ rẹ̀ wá tó bá ti eléyìí tájọ́ ń sọ̀rọ̀ wàhálà ni. Ọlọ́run tún fún mi lẹ́bùn kan mo máa ń dirun. ẹnu ọkùnrin ọ̀n bàjẹ́ ni. mo máa ń dirun tí n bá ń dirun fún àwọn ọmọ báyà ọmọ ẹ mọ̀ pé oríṣiríṣi làwọn ọmọ tán máa ń yọ ilé ni mo ti ń di kì í ṣe ṣọ́ọ̀bù o. tí wọ́n bá gbé ọmọ wá wípé kí n bá wọn dirun àwọn ọmọ kéékèèké tí wọ́n láìkì dáàdì wọn tí bàbá wọn wá gbé wọn pé ìyá wọn wà gbé o tọkọ mi bẹ pàdé ẹ̀tọ́ jáde bẹ́ẹ̀ yóò ní kí ló wá ṣe pé ọmọ ń fẹ́ ni títí lókè ilé òkè rọrùn tá a gbé ìfẹ́ yín gbogbo eléyìí ìfẹ́ àfẹ́kúnnù ọmọfẹ̀mí ń fẹ́ yà ilé òkè rọrùn tá a gbé débi pọ̀sọ̀ wípé láńlọ́ọ̀dù ó ń fẹ́ mi àwọn láńlọ́ọ̀dù àdúgbò tó bá wa dá sọ̀rọ̀ ọ̀hún kó tó di pé mo kú òǹlé mi ì tí ì mọ ṣéwù ní gbogbo ìgbà yẹn o kọ́mọ bùbùlẹ̀ bá ṣéwù ló kọjẹ́ kì í ṣe ṣéwù ọ̀rọ̀ tí bá ń bẹ́ẹ̀ lẹ̀ ni kí wọ́n já sọ dáhùn béèrè tí mo bí kí lẹ bí mi. kí ló mú ṣéwù àkọ́kọ́ yẹn tẹ́ ẹ jọ wà. ó náà lọ sọ fún ṣéwù yẹn wípé èmi àti ẹjọ́ ní nǹkan papọ̀. wípé òun ọ̀fẹ́ yẹn àti ẹ̀ mọ́. bẹ́ẹ̀ ni. ìmọ̀ wa tún sọ the same thing fún ṣéwù tuntun yìí kí ló dé tó òun wá takú pé òun ò ní fi yín lẹ̀. irọ́ o ṣé ò sọ pé òun ò ní fi mí lẹ̀ o ìsì lọ́dọ̀ ṣé kí n gbélé ṣéwù o èmi nílé tèmi tí mò ń gbé ilé ọ̀dọ̀ màmá mi gan ni mò ń gbé tẹ́lẹ̀ ṣùgbọ́n nǹkan téèyàn ò fojú rí ó ní àṣàsí àti abìlù àti àránsí ìtéèyàn lè fojú rí ní àdá tàbí ọ̀bẹ tàbí ìgò kò sẹ́ni tí mo fẹ́ rojọ́ fún wípé ó ń sàsí mi tàbí ó abìlù tàbí bákan àwọn ọmọ mi náà ní sì máa dẹ́ sí mi etí mélòó ló fẹ́ gbọ́ wípé wọ́n ń de ọmọ ràn ọmọ èèyàn síyàn ni mo fi sòsùn tí mo fi kíkéra tí mo sì gbà fọlọ́run síbẹ̀síbẹ̀ náà ó sì tún lépa ìsì lépa ẹ̀mí rẹ o ìsì tàǹbà ìyàwó ó fẹ́ yàwó o ìtàǹbà ìyàwó rẹ nǹkan kan ọjọ́ kò sí jà kò sí wàhálà o àárín èmi àti ẹnìkan ni ọṣọ kankan ọ̀dà mi láàmú àjẹ́ kankan ọ̀dà mi láàmú òun gangan ní dààmú àwọn ọmọ tí ń fi wọ́n ní mi lára n tó ṣe fún ṣéwù àkọ́kọ́ òun pé kí n fi kúrò lọ́dọ̀ rẹ̀ òun náà ló ṣe fún ṣéwù eléyìí torí pé wá rí i pé ṣéwù òkùnjẹ wọn ò gbò tí n bá ti lọ wípé nǹkan báyìí tí wọ́n bá ní wọn ò fún mi òun náà ń lò ṣẹ́ òun ló jẹ́ kí ó lórí bẹ́ẹ̀ ni ó tiẹ̀ mú rí mọ́jọ jẹ́dì pọ́ìsì lọ́jẹ̀. màmá ẹ̀gbọ́n mi ẹ so láti ìgbà yẹn iná ti ń lépa ṣéwù náà ìwà sínú ilé ṣé ibi mo tún lọ gbalé sí tí mo sá kúrò nínú ilé màmá mi tí wọ́n ti ń nawọ́ ibi mo wá lọ gbalé sí ní àfáà oní aláǹjànú wá bá mi o tí wọ́n fi wá bẹ̀ mí wípé ọmọ mi sọ wípé kọ́wọn bẹ̀ mí páwọn ti ṣẹ̀ mí kò sì ṣẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ mí ju wípé iléeṣẹ́ Oríyọmí ló pa mí láṣẹ wípé kí n wáyàwó ọmọ mi kan pẹ̀lú kọ̀ǹdíṣọ́ tó wà pé kẹ́mi náà lọ gbé gbogbo ìgbésẹ̀ tó lọ́n bá ṣe lágbára fún mi. àwọn ẹbí ọmọ yìí gan á ń láti sọ̀rọ̀ àwa àti àwọn ẹbí rẹ̀ á ń láti sọ̀rọ̀ kó lálàáfíà ó tiẹ̀ kọ́kọ́ wà òkè. àmín. ẹ̀yin madam ṣé ẹ ti níjọ padà báyìí. ìníjọ kankan o ilé ibi tí mo wà. àkàrà ní ń dín ní ìsìn. kò sí tọkàn ilé jalè ìsílé tàdí kò sí tọkàn ilé jalè ìsílé tàdí. àkàṣe ìdá alákàrà ní báyìí. ẹsẹ bàbá ológun Yusufu Amuda ọmọ ọdún ológun tí n bá tàkàrà ilé jalè ní o ìsílé dọkọ. ìzọ pé ẹ níjọba ẹ. ìníjọ o. ìjọ àkọ́kọ́ yẹ kí ló tù. àwọn náà wọ́n tù. ó di dandan kó tù náà ni. ṣé ẹ ti gbọ́. àwọn náà wọ́n tù. ó di dandan kó tù obìnrin tí ò bá fi tọkọrọ ṣe. kò yé eyín nìsín tó wá ń gbé ẹnìkan lórí ọkọ rẹ̀ kí làkúránì wí nípa ẹ̀. ẹ dáhùn ni èmi ò kéwù ṣùgbọ́n mo máa ń gbọ́ ẹ̀yìn àfáà. àfáà wà lónìí. ó mà dùn mí àfáà ló dúró yìí ṣe wá akọ́bìrì àfáà náà ni. ṣé wọ̀ wá lónìí. ó yẹ kó wá kí ló dé tí ò fi wá kí ló dé tí ò fi wá ó yẹ kó lè wá bí lálẹ́ yìí tóun bá mọ̀ pé òun ṣe dáadáa. kò ṣe dáadáa. ṣó ti yé yín nìsín ó yẹ kó dúró ń bí báyìí. Yusufu Amuda ológun. ṣó ti yé yín nìsín. ọmọ ọdún. It's all right. ọmọ mélòó lẹ bí fún ṣéwù. mi ì bímọ mi ì fẹ́ ṣéwù mi ì bímọ fún ṣéwù. irọ́ ní pa ẹni tó mú un dọ́dọ̀ máa fún yín ní rọ́bà ẹ̀ wá pé kẹ́ ẹ wá pé ẹni yẹn ẹni tó mú un dọ́dọ̀ ẹ̀. It's all right. gbogbo àwọn àṣírí kọ̀ọ̀kan tí mi mo ti gbọ́ evidence wà lọ́wọ́ mi tó pọ̀. tí ẹ wá dúró náà tó pọ̀ gan ni. ọ̀jẹ̀ ọ̀sọ́nù kí ni ìṣòro rẹ.
kí ni problem ẹ ńgbò kú onúlé ayé mi dá ọmọ yìí lèmi fi wá bí ayé tèmi dá ayé rẹ dá ńgbà ayé rẹ dá ò ní láti máa fún kí ni problem tẹ àwọn ọmọ rẹ kó tú sílẹ̀ kó jẹ́ kí wọ́n ráyè ìwọ ni wọ́n lọ wà ń di ayọ̀ ọ̀rọ̀ wọn. tú àwọn ọmọ rẹ sílẹ̀ ìwọ ni ká ìṣe òfin ọ̀tọ̀ ní kó máa fi ṣe àwọn ọmọ léṣe kó lọ tú wọn lẹ̀ ni bá a ṣe rí gbogbo ẹ̀ èyí tó tún dè lọ́wọ́ tó dè lẹ́sẹ̀ nǹkan èwo gbogbo wọn ní gbogbo ẹ̀ òun náà kọ́ ló dúró yìí ẹjọ́ sọ̀rọ̀ ọmọ rẹ tó ní gíláàsì nǹkan tó wá ń tọ́ka àwọn eléyìí mọ́tẹ̀ fọmọ mi rojọ́ nítorí ọba fẹ́ sọ ní kò sọ ó dáa àwa méjèèjì lájọ bí ẹsẹ o ẹ ṣe káwọn ọmọ ṣáàjẹ èèyàn ṣe ẹ ti ṣe tán kémi ọsọ tèmi. ẹ sọ ti alájẹ tó ṣe rí ẹkún ọ̀kẹ́kùn mọ́ ìyàwó tẹ́ ẹ fẹ́ lé wọn ọmọ mélòó ló bí fún mi. méjì ló bí fún mi. ìtẹ́ ẹ fẹ́ tó wà nílé. ètè tó wà nílé ọmọ mẹ́ta lọ́nà yọ̀ọ̀dà. ọmọ mẹ́ta tó mélòó ló ju ọkùnrin yìí lọ ń bẹ̀. kò sí. ọkùnrin yìí bá ń dààmú sọ́kàn yín ọ̀bàlẹ̀. kò ní balẹ̀ o bàbá. ọmọ mélòó lẹ bí fún ṣéwù. èmi ò bímọ fún ṣéwù mi ò fẹ́ ṣéwù o. sọ pé ṣe é fẹ́ wọn àbẹ́ ẹ̀ fẹ́ wọn. ìbímọ fẹ́ nìkankan kì í ṣe ṣéwù ní ọkọ kankan. ìbéèrè ni ìbéèrè tí bá bí ni ẹ dá mi lóhùn. ọ̀dà mọ̀ ń gbọ́ o. ọmọ mélòó lẹ bí fún ṣéwù. ìfẹ́ ṣéwù bímọ fún ṣéwù. ìníṣẹ́ ẹ fẹ́ abẹ́ ẹ̀ fẹ́. iná lèmi náà ń dá yín lóhùn. ọmọ mélòó lẹ bí fún ṣéwù. ìfẹ́ ṣéwù ìbímọ fún ṣéwù. ó ṣe kọ́ ọmọ mi lọ́ba pé ibìkan mo ni wọ́n. bàbá ẹ̀yin kọ́ ni mo bá wí màmá ni mo bá wí àkúnlódé ẹdẹsẹ sọ̀rọ̀ méjì òfin kan parọ́ ló ń gba lójú òun alẹ́ kan náà ṣe ẹrẹ́yìn tẹ ẹ mọ́ tẹ̀lé sí ó ń sọnù ní aláṣejù ní ti pọ̀pọ̀ ń bàbá ìfẹ́ ṣéwù tẹ sọ nísìn àwọn èèyàn lè gbàgbọ́ pé ẹ̀bí mọ fún ṣéwù yóò ní wọn lára láti gbàgbọ́ pé ẹ̀fẹ́ ṣéwù ẹ ti dìfẹ́ǹdì ṣéwù púpọ̀ jù kí ló dé ọkọ̀ yìí máa ń sọ̀rọ̀ lọ tẹ́ ẹ̀ bá ti jà bọ́ bá ti mẹ́nu bá ṣéwù báyìí bí ká fọ́ọ̀rì ẹ̀ mọ́gìrì ni kí ló ṣẹlẹ̀ gan ṣéwù fúnra rẹ̀ gan ò dìfẹ́ǹdì ara rẹ̀ tó bá kí wọ́n pera yín fún wọn ná ṣé láwọn ọ̀nà bí ni àbáwọn lọ́lọ́run kéke ẹ jọ̀ọ́. The defense is too much ẹ ti ń dìfẹ́ǹdì ṣéwù yẹn púpọ̀ jù ṣéwù kí ló dé ẹ̀yin náà kó bá pọ̀lọpọ̀ nù wọn o ọmọ gbogbo kẹsàn yín nìkan o gbogbo ẹ̀yin ṣéwù ẹlòmíì ni ọba ayé ṣéwù rẹ̀ jẹ́ níwájú Ọlọ́run ẹ ń pè wọ́n ní ìtàn jẹ́ I don't know woman be like us ṣé bí ṣéwù gan nínú lárúbáwá jíjù rẹ̀ wọ́n lárúgbó ẹni tó ti dàgbà ìtọ́kùn ẹlòmíì kò ní tóbi báyìí ní ìsìn wọ́n mọ̀ pé ṣéwù ṣé bẹ́ẹ̀ bá ti lè jó nǹkan tó àyíbó bá ti lè lo sàrújí àyíbó bá ti lè lo nǹkan tó ṣe náà pè ṣéwù wọ́n ti lè lo jẹ́sẹ̀ dàwùrà jí àbí kí wọ́n pè dàwà ní ọmọ yín pé ṣé náà pè ṣéwù ni ẹ̀yin lẹ́ ń sọ máa yẹn lẹ́nu ẹ̀yin lẹ́ ń sọ lẹ́nu fi ṣéwù lẹ́ o kárẹ̀ mi ni ìtì bú ṣéwù bàjẹ́ ìyàwó mi tọ́ lọ tí ń fẹ́ ọ lọ tọ́wá wà lọ́dọ̀ ṣéwù tí mo ní ṣéwù kúrò lọ́dọ̀ kó filẹ̀ tí ò filẹ̀ bẹ́ẹ̀ ti wulẹ̀ kẹ́ ẹ rí ọkọ yín ọkàn rẹ̀ kúrò lọ́dọ̀ yín kò sì ní inú rẹ̀ ò sì ní máa dùn sí gbogbo ẹni tẹ́ ẹ bá ń wà lọ́dọ̀ rẹ̀ nígbà tó bá fẹ́ kẹ́ ẹ wà lọ́dọ̀ ọ̀hún bí ṣéwù mọ̀ ṣe jù bá ń lọ kò lè mọ̀ ṣe lójú bàbá yìí because bàbá yìí nígbàgbọ́ pé tó wá ṣe pé èèyàn Ọlọ́run ni ṣéwù lóòótọ́ ni nígbà tó ń lọ bá pé ìyàwó bíjà bá wà bẹ́ẹ̀ ṣé wọ́n parí ẹ̀ nínú àwọn tí ò lè parí ẹ̀ ní sọ dákun ní tó ń fira ẹ̀ hàn bí ọkọ ṣé ẹbí mọ̀mọ́ ìyàwó wọn náà kí ló dé wọn ṣe dáadáa ẹ mọ́ dìfẹ́ǹdì ṣéwù gbogbo ayé mọ̀ pé wọn ò ṣe dáadáa àwa sì fìyẹn lẹ̀ fún wọn àtàwọn àtọ́lọ́hún gbogbo religion leaders tí bá ń kọ̀yìn ìyàwó sọ́kọ tí kọ̀yìn ọkọ síyàwó tọ̀ àwọn ọ̀nà Ọlọ́run àwọn oṣù ń dájọ́ ń bì ṣùgbọ́n yáyé ó sì yá àwọn èèyàn lórí ọ̀rọ̀ àwọn ọmọ yìí ẹ̀yin méjèèjì èmi ò pẹ́ dẹ ọkàn mọ́ o èmi ò pẹ́ parí ìjà yín o ṣùgbọ́n tọ́hàn gedegbe ni pé bẹ́ẹ̀ ṣe ń jà yẹn gangan tẹ́ ẹ̀ fẹ́ ra yín mọ́ yẹn tí ẹ bá fi ojú kan ṣoṣo kẹ́ ẹ fi ṣe ọ̀nà àkọ́bí yín ni ó ń fèsì eléyìí àwọn tó kù lẹ́yìn ńkọ́ àwọn náà ò sinmi ètò wá bíjọ ní iná kò sọ pé òun fọkàn balẹ̀ kò sọ pé òun sinmi ó náà ń dààmú kọ́ lọ́wọ́ mọ́jọ́ dààmú mọ́ nífa àti gbogbo àwọn tó kù gbájúmọ́ báyìí wọn ò ṣe dáa o
ẹ gbádùn báyìí wọn ò ṣe dáa o èmi ò rò pé ìyá eléyìí lájẹ o mi ò rò pé eléyìí lájẹ o mi ò rò pé òní so obìnrin yẹn o mi ò rò pé lájẹ èmi kìíní kan èmi àbáàsì kan tó ọba yá ká àbáàsì ọlọ rẹ́gísítà ohun ọkùnrin lòun àbáàsì èso ohun obìnrin àbáàsì tó bá já àbáàsì tí bá ń sọ̀rọ̀ yóò la orúkọ mórí yọmí lórí ni kò ní pẹ́ mi lára àjẹnú má làájì kan ni àjẹnú ọmọ àbú o àjẹnú ọmọ kámẹ́rà o àjẹnú ọ̀dá kankan mọ̀ tó bá ti bẹ̀rẹ̀ náà ni àti pé báwọn àwọn tí máa ń ṣe rúkẹ́ àbàbá wa Alhaji Isa Akíndélé kọ́lọ̀ kọ́dà kọjá mi wọ́n gùn fún wa kọ́lọ̀ ń jarí wọn pẹ́ kọ́mọ̀ sún àdìdàkudà àwọn ọmọ kọ́kọ́ mọ̀ tí wọ́n máa ṣe kínní dáadáa àwọn àfáà súnà nísì máa ṣe rúkìá jù tí wọ́n bá débi tán tí ń ṣe báyìí ẹyọ kan mo rí rí ọmọ kékeré làlùjẹ̀nú wọnú ẹ̀ lápẹtẹ wọn lọ́wọ́ bátírùmù wọn kọrin bẹ́ẹ̀ ń bí ìdọ̀tí ó sì wọnú ọmọ kékeré ó ń sọ̀rọ̀ bí àgbàlagbà ni tí òun ọmọ jáde tẹ́ mọ̀ pé àǹjẹ̀nú ni kíní lóòótọ́ àǹjẹ̀nú kódà àwọn ẹ̀sọ́pọ̀ ẹ̀ kárí ẹni ó bá fojú rá àǹjẹ̀nú ò ní jẹ́ èèyàn mọ́ Ọlọ́run ló dá wọn ó fún wọn láàyè tí wọ́n fún wa tiwa ni ẹ wọ́n máa fi tí ó ṣe ṣeré o àwọn ìtàn èèyàn bí fa tó tàn wá àti mọ́ tó fẹ́ fi tàn wá tọ́ra àgọ́ àwa la gọ̀ jù láyé àjẹnú kọ́ ni wọ́n wà ní obìnrin yìí wọ́n lọ tọ́jú ẹ̀ ní o then medically ẹ lọ test ẹ̀ òun náà ti sọ pé medically wọ́n ní òsì nǹkan kan nù ún tí ó bá sì nǹkan kan nù ẹ̀ súnmọ́ ìyàwó rẹ̀ ẹ lóyún gidi òun ṣe gun oṣù òun gún ẹpẹlẹbẹ àrí nǹkan kan wọ́n sì ní oṣù oyún nù ẹ tí bí dọ̀tí bá wà ń bẹ̀ kí wọ́n fọ̀ dànù súnmọ́ ìyàwó rẹ̀ kó o lóyún míì ẹ fi wàhálà yẹn lẹ̀ nǹkan kò ṣe yín mọ́ bí nǹkan bá sì ń ṣe ọkọ̀ tó débì kò ṣe ọmọ tí nǹkan bá ń ṣe ọkọ̀ tó débì kò sì ṣe ọmọ bá ṣe ní òṣì ọmọ òun ọ padà wàá dúpẹ́ pé Ọlọ́run ti ṣe o ti lóyún o ti bímọ báyé kan bá wà ń bẹ̀ ó ti kú òun bẹ̀ bó ṣe rí nu mọ̀mọ́ bàbá ìgbẹ́ mọ́jà bí arọmọ ẹ̀ ó ṣe yá tọkùnrin yọ fọkàn balẹ̀ tí ọ̀rọ̀ ààyè gbajúmọ̀ṣẹ́ tí ìyàwó rẹ̀ wà ní ilé tó ní òpó ń lọ báyàwó òun tí ìyàwó òun ó bímọ tẹ́ wàá sọ lọ́jọ́jọ́ ọmọ tẹ́ gbàgbọ́ ọmọ tó ń tọkàn yín nù nítorí Ọlọ́run we have cleared so many things on this matter tonight ẹ ti gbọ́ ẹjọ́ bàbá tẹ́ bá ní kíláàsì ẹ lọ fọ́ lóòótọ́ o òṣìṣẹ́ tí ó ṣe o ẹ dákun o ẹ bá ní kíláàsì ẹ lọ fọ́ o wọn lẹ́yìn náà ń fọ́ tí lo ṣẹ́ ẹ mọ́ lò mọ́ tààrà o. kò sí tọ́jọ́. Salamu alaikum. ẹ ṣe bẹ́ẹ̀ sà.